ẹ o olójúṣe èyí èṣù kọ̀ọ̀yàn sáíhùn o èdè èṣù kọ̀ọ̀yàn sọ pé mo ṣe àṣìṣe ó mọ bí kò á yà á sí Kólósè orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún inú rẹ̀ ni mẹ́rin àlóní kéètì wí ìkété kan bá ti ṣe láyé ikọ̀ àṣe lórúkọ Olúwa ikọ̀ mo ṣe lórúkọ nìkan ni wí bá lọ ní bá ṣe wí bá lọ ní àbá mi ti ṣe wí bá lọ bá olú mi ti mọ́ sí ikọ̀ bá ti jí ọ dìde pẹ̀lú Kristi ikọ̀ àṣàbẹ̀rù wọn kì í lókè òní mú bẹ̀rẹ̀ lórí kẹta ẹsẹ̀ ọ̀kẹ́ni ṣe òun kẹ̀nú ayé níbi ìyẹn ni pé èròǹgbà rẹ èrò ọkàn rẹ kété pátá láyìíká rẹ á ti yí padà torí kẹ́hìn wọ́n dé ẹ̀dá tuntun ó àtijọ́ ó ti kọjá lọ kétékété bá ó ti di tuntun yóò gbèsè rẹ òlànà rẹ ọ̀rọ̀ ẹnu rẹ okò amójú rẹ ṣe okò amímú rẹ ṣe okò amọ́ rẹ ṣe okò amọ́sẹ̀ rẹ tẹ̀ ibi kò amọ́sẹ̀ rẹ yà sí ikọ̀ àṣeun kété lórúkọ Olúwa òun là kórìí mi lẹ́rẹ̀ẹ́ kan sí lùgbà kan bá di àtúnbí ọ̀ọ́dẹ̀dá tuntun ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ yé a o wíwẹ̀dẹ̀ ṣe ti ọ̀rà rẹ mọ́ wí àkóso ayé rẹ èsì lọ rẹ mọ́ èsì lọ èṣù Jésù Kristi ọmọ Ọlọ́run kó mẹ́jẹ rẹ̀ kó mú ṣe òrúbọ láti rà á padà kúrò nínú ègún òfin onírèyà ṣe àkóso ọ̀rẹ́ lè ṣe àrìn ayé rẹ lérè ẹ̀ ọ̀rẹ́ ní kété kẹ́ ṣe òdarí òkọ́ni ká lòdìwọ̀n òun kọ́ bá a ṣe nínú ayé Jésù ni ọ̀rẹ́ lérè ẹ̀ òun ni ọ̀rọ̀ tòní mú wíbà kó a ṣeun kété òkété láàrin òwò àtọ̀yà rẹ òkété láàrin òwò àti àwọn mọ̀lẹ́bí òkété láàrin òwò àti ará nínú Olúwa ikọ̀ àṣeun kété lórúkọ Olúwa lùgbà kí wọ́n dìgbòlùjà ń gan kí wọ́n jàgídíjàgan ọ̀nìyàn kan bá lúwájú rẹ ikọ̀ rántí sí o kó ronú sí kó àṣeun kété lórúkọ Olúwa nítorí lùgbà mórè àyíká ibi kọ̀ ẹ́ àwùjọ ibi kan bára rẹ ọyọ̀ fọ́pì ọ́ lòjà kó ṣeun lọ́nà mórè kó ṣeun lọ́nà kó lòdì kó ṣeun olùṣe kọjá pé kí Jésù bá rí ọ bá inú rẹ̀ ayọ̀ dùn sí ọ lè bá a lọ́ba ohun kan bá tẹ́ a ṣe o wàá ṣe lórúkọ Olúwa wàá bè lọ́ra rẹ kí Jésù bá bá ẹ lórí ipò kẹ̀tì a ṣe sí lùgbàkẹ́ ẹ̀mí Ọlọ́run ń gbénú rẹ ẹ̀mí Ọlọ́run ní ayọ̀ tọ́ wí ó ṣeéṣe kó jẹ́ pé gbèyí ni Jésù tí a ṣe kẹ́wọ̀n kan wọ́n kò yóò ṣe lórúkọ Olúwa ṣé ọ̀nìyàn yóò ṣépè lórúkọ Olúwa kí o mú ọrẹ lórúkọ Olúwa ohunkóhun tí a ṣẹlẹ̀ kọ́nìyàn á mọ́rúkọ Ọlọ́run kẹ́ máa ṣépè àbí ọ̀nìyàn yóò súre lórúkọ Olúwa nìkan nínú méjèèjì ni ṣé ọ̀nìyàn yóò rẹ́ni jẹ lórúkọ Olúwa kẹ́ ọ ìyá rẹ nì mọ̀ mú ìgbàgbọ́ mọ̀ mú gbà kò ní ọ̀rẹ́ lórúkọ Olúwa ṣé inú Ọlọ́run yóò dùn sírú bẹ́ẹ̀ ni àbí ọ̀nìyàn ó yóò tọ́jú ọmọ nìkejì kẹ́ mo fẹ́ hàn sọ́mọ nìkejì nípa orúkọ Olúwa kété ọwọ́ bá ti fẹ́ ṣe kò ṣe lórúkọ Olúwa wà ìgbọ́ mi báà ní ọ̀rọ̀ mi àìyé ọ tí wọn yóò bá òun jẹ́ lórúkọ Olúwa àbí ìṣèlú yóò gbé òun ró kọ́ gbé òun ró nípa orúkọ Olúwa tí wọn yóò aṣùmẹ́lẹ́ lórúkọ Olúwa kò jí kí rárá olèrè hàn yà sóko kan yà sódò kan yà aṣuṣẹ́ kó wọlé tẹ̀rẹ̀ kó aṣọ̀lẹ̀ kó aṣọ sínú ṣọ́ọ̀ṣì kó agbàdúrà ṣá láàrin ṣuṣẹ́ iṣẹ́ wọn yóò àṣebà ní orúkọ Olúwa àbí wàá ṣiṣẹ́ lórúkọ Olúwa iṣẹ́ wọn yóò àjà
lórúkọ Olúwa kọ́ de afẹ̀ṣẹ́kù bí òjò, kọ́ mẹṣẹ́ gbé ní aṣubú, kọ́ apá kúkúrú, kọ́ apá gígùn, kọ́ apànìyàn, kọ́ agúnni ní ìgò, gúnni lọ́bẹ. Iṣẹ́ wo yóò ṣe lórúkọ Olúwa? Àbí wàá mú fẹ́ hàn ní orúkọ Olúwa ni? Òní sọ bá o, ihun kété ọkọ̀ bá ti fẹ́ ṣe láyé lébe, ikọ̀ àṣẹ lórúkọ Olúwa. Wàá rí báyìí wí, sọ níyà lọ́dọ̀ rẹ ló gbà kí ìdánwò bá dé, ṣùgbọ́n ẹ̀mí mọ́ Ọlọ́run ẹ̀yà lébẹ̀. Kọ́ bá gbẹ́kẹ̀lé pé kí a kọ́ ọ wí kó hùwà bí Jésù tí a hùwà nínú àgbékalẹ̀ ni. Wàá rí pé wàá yóò àṣeun kété lórúkọ Olúwa. Wí àṣeun kó ti rè ọ́, wí àṣeun gẹ́gẹ́ bí òṣèdá rẹ àtijọ́. Orúkọ Olúwa ni òun gan lè yà ṣe agbátẹrù, òun lè yà ṣe tọ́ka sí ibi kan bá yà sí. Ṣé ohun ayẹyẹ kò ṣe lórúkọ Olúwa, pẹ̀lú orúkọ Ọlọ́run á dé àyìnlógo. Òjó lè tẹ orúkọ mi, ọmọ Àbálábí tán, ṣeun kété lórúkọ Olúwa. Ire o.